Ẹ káàárọ̀ gbogbo ilé, ẹ máa káàárọ̀, ẹ máa káàárọ̀, ẹ máa káàárọ̀. A kú ọjọ́ mẹ́ta o. A kú bójú ọjọ́ ṣe rí o. Ṣé ọ̀dẹ̀ ọdún bí o? Ẹ dákun, ẹ máa bá mi like, ẹ máa bá mi love. Ẹ máa bá mi like, ẹ máa bá mi love, ẹ máa bá mi fi sí comment gbogbo nǹkan tẹ́ bá rí sí nǹkan tá a fẹ́ sọ yìí o. Nípa ààfin Ilé Ifẹ̀ mà ní o. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ kì í dá lẹ́nu lára àwọn olórí. Lónìí, wọ́n ní in fact, wọ́n ní gbẹ̀gẹ̀dẹ̀ gbẹ̀ná nípa wàhálà tí wọ́n lọ dá sílẹ̀ ní ilé ìjọsìn olórí wa. Wọ́n ti wá wádìí, wọ́n ti ṣèwádìí lóríṣiríṣi. Kábíyèsí ti wá rí pé ìyá wa Igbi, ẹ ṣáà mọ̀ pé a gbọ́dọ̀ dárúkọ wọn. Àwọn ló wà nídìí ọ̀rọ̀. Wọ́n ní ìyá wa Igbi gangan ni ló ń gan ní gbòǹgbò nídìí ọ̀rọ̀. Wọ́n ní bàbá bínú, bàbá yarí, bàbá ní láé àfi tó bá kẹ́rù ẹ̀ tó bá kúrò láàfin pé ìgbéyàwó wọn ti dópin. Àwọn ò ṣe mọ́ pé kó máa lọ pátápátá. Àwọn ò ṣe mọ́ pátápátá pé kó máa lọ. Wọ́n wá ní ìyá wa Igbi mọ̀ ìwọ náà mọ̀ wá yarí o pé òun ò ní dá lọ o. Gbogbo wọn tán jọ lọ́wọ́ sí, gbogbo wọn pátápátá lòun ó tú àṣírí wọn síta. Àwọn ló bẹ̀rẹ̀ sí ní dárúkọ. Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní dárúkọ. Wọ́n lélẹ̀ tó ti wá burújà pátápátá ni ó wá dárúkọ stepmother ọba pé ìyàwó bàbá ọba. Òun gangan lọ̀gá gbogbo wọn. Òun gan ló mú wọn lọ ilé aláwo. Òun gan ni ló gbé igbá yẹn. Òun gan ló fún àwọn tó ṣọ́ ibodè olórí Naomi. Òun ló fún wọn lówó. Òun ló gbé kiní yẹn lé wọn lọ́wọ́. Pé òun gan ló ṣe kò kárí ẹ̀. Báwọn wọ́ tẹ̀lé lẹ́yìn ni. Pé olórí àgbà gangan, òun gangan ni ring leader wọn. Pé òun ò lè dá lọ o. Àfi tí gbogbo wọn bá jọ lọ. Pé wọn lè lé òun nìkan o. Pé òun ò ní gbà o. Pé gbogbo wọn tí wọ́n jọ lọ́wọ́ sí kiní yẹn pátápátá ni gbogbo wọn náà jọ máa lọ kúrò láàfin pátápátá. Wọ́n ní in fact, wọ́n ní kálukú fọwọ́ ń bu aṣọ ni. Because wọ́n ní kò tiẹ̀ sẹ́ni tó mọ̀ pé olórí àgbà tó lè dá sírú nǹkan bẹ́ẹ̀ yẹn. Pé ó tún lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní kábíyèsí lanu ni pé wọ́n ní gbogbo àwọn tó ń gbọ́ pátápátá gbogbo wọn ló dọwọ́ bẹnu pé èèwọ̀ olórí àgbà ló tún lọ́wọ́ sí gbogbo orúkọ ìwà bàjẹ́ bẹ́ẹ̀ yẹn. Lẹ́yìn ìgbà tán ti bá wí tó dẹ̀ ló ò ṣe bẹ́ẹ̀ mọ́. Pé ó tún gba ọ̀nà ẹ̀bùrú, ó tún lọ ń ṣe ìkà sí ẹgbẹ́ ọmọ ẹ̀. Wọ́n lọ́rọ̀ yẹn wọ́n ló lágbára. Wọ́n ló ká bàbá wa lára. Kódà wọ́n ló ká bàbá kábíyèsí àgbà lára. Pé bàbá ní dídán àfi tóun bá kọ olórí àgbà. Pé kó lórí àgbà pé àwọn fẹ́ já divorce fún. Pé so that táwọn gan bá ti kú lọ́la pé àwọn á lè sùn re. Pé ṣùgbọ́n tóbìnrin yẹn bá sì wà lákàtà wọn pé àwọn ò ní sùn re rárá. Pé ó di dídán káwọn ó sọ pé kó máa lọ síbi tó ti wá. Kó padà sílé bàbá ẹ̀. Pé ìtìjú tó mú fún àwọn yẹn kó ti pọ̀ jù. Pé ìnilára tó ń fà fún wọn láàfin ó ti fọ̀ fún. Ohun tó tún yẹ kó jẹ́ ìyá ọba tó yẹ kó tún máa ṣe ìyá fún kábíyèsí. Òun ló ń ṣèkà, ló tún ṣèkà, ló ń pàdé àpò pọ̀ mọ́ àwọn olórí. Wọ́n ló lágbára o. Ó dùn kábíyèsí, ó dùn bàbá ọba. Gbogbo àwọn tó ń gbọ́ sọ̀rọ̀ yìí gbogbo wọn pátápátá ló dùn. Inú wọn ò dùn rárá láàfin. Ṣé ló dàbí ìgbà tó fọ̀ bá fẹ́ Ọlọ́run tó ṣàánú o. Ọlọ́run ò ní dójú tì wá ilé ẹ̀rí kó lágbára báyìí. Ẹ rí pé ìwà burúkú yìí ó lágbára. Kí Jésù ó ṣàánú o. Ẹ dákun, ẹ máa bá mi like, ẹ máa bá mi love, ẹ máa bá mi comment. Ájú wa ṣe o. Nǹkan tẹ́ bá rí bá mi fi sí comment o. Ẹ ṣé mo dúpẹ́.